A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Lánàá ni àwọn alága àti kánsẹ́lọ̀ tí wọ́n yàn láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ìpínlẹ̀ Ọ̀ṣun gba ìṣàkóso ìjọba ìbílẹ̀ council secretariat káàkiri ìpínlẹ̀. Síwájú àkókò yìí ni ẹgbẹ́ òṣèlú APC àti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti ń forígbárí lórí àti gba ìṣàkóso council lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn. Bí APC ṣe ń sọ wípé àwọn ọmọ ẹgbẹ́ wọn tí wọ́n dìbò yàn ní ilé-ẹjọ́ ti dá padà sípò, ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní gbogbo wọn ni wọ́n ti júwe ilé fún lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ gíga. Ìgbìyànjú àti fìdí ìdájọ́ múlẹ̀ ní ọjọ́ Ajé ni ó yọrí sí ikú ènìyàn 6, lára wọn ni alága ìjọba ìbílẹ̀ council Ìrèwọlé. Àwọn òṣìṣẹ́ APC tún kóra wọn jọ lánàá tí wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀ ìjọba ìbílẹ̀, lára rẹ̀ ní Òbòkun, Ifẹ̀ East, Odò-Ọ̀tìn, Àtàkúnmọ́sá West, Òròlú, Èjìgbò, Ìfẹ́lódùn, Iléṣà West, Ọlọ́rundá, Ìfẹ́lódùn, Bolùwàdúró àti Borípé. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní ọ́fíìsì ìpolongo ìbò ní Ìlérí-Olúwa, alága ALGON Ọ̀gbẹ́ni Abíọ́dún Ìdòwú ní gbogbo àpò ìkówósí gbogbo ìjọba ìbílẹ̀ council ni wọ́n ti gbégi dínà láti dènà ìrúfin. Ó ní gbogbo àwọn òṣìṣẹ́ tí ilé-ẹjọ́ dá padà ni wọ́n máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú gómìnà Adeleke láti mú ìdàgbàsókè bá ìpínlẹ̀. Nígbà tí gómìnà máa fèsì sí ìgbésẹ̀ yìí, ó ṣe àpèjúwe rẹ̀ ní "rape of democracy" ní ìpínlẹ̀. Gómìnà tí ó sọ èyí níbi ìpàdé pẹ̀lú British Deputy High Commissioner Johnny Baxter ní ọ́fíìsì rẹ̀ ní ìlú Òṣogbo ṣe àpèjúwe ipa tí IGP kó ní èyí tí kò dára "unfortunate". Adeleke ní ó ṣeni láàánú, ó sì tún jẹ́ ìdójútì sí ìjọba tiwantiwa wípé odidi IGP ń lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú APC láti mú ìdájọ́ ilé-ẹjọ́ tí kò wáyé múlẹ̀. Ìpèníjà ńlá ni èyí jẹ́ fún ìjọba tiwantiwa Nàìjíríà. Gómìnà ní òun sa gbogbo ipá láti mú kí àlàáfíà jọba ní ìpínlẹ̀ lórí ètò ìṣèjọba ìbílẹ̀. Òun tún darí àwọn ọlọ́rọ̀ láàrin ẹgbẹ́ òṣèlú kí wọ́n má dá sí i, ṣùgbọ́n ẹgbẹ́ alátakò tí àwọn ọlọ́pàá ṣe àtìlẹ́yìn fún ni wọ́n jálẹ̀kùn olú iléeṣẹ́ ìjọba ìbílẹ̀. Gómìnà ní ju gbogbo rẹ̀ lọ, ìdìbò ìjọba ìbílẹ̀ yóò wáyé ní ọjọ́ Àbámẹ́ta. Aráàlú sì ti ṣetán àti dìbò. Àwọn kò ní fi ààyè gba ìjọba tiwantiwa kó bàjẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ Hisbah ní ìpínlẹ̀ Katsina ti figi gún fún àwọn ibi ìgbafẹ́ alẹ́ (night club) káàkiri gbogbo ìpínlẹ̀ bí ó ti ṣe àwáwí ìdí láti gbé òfin Islam ró. Kọ̀mándà General fún àjọ Hisbah, Dókítà Aminu Usman ni ó ṣe ìkéde yìí nínú àtẹ̀jáde àná. Ó ní gbogbo àwọn tí wọ́n ní ibi ìgbafẹ́ alẹ́ gbọ́dọ̀ tilẹ̀kùn kílọ̀bù wọn pa láti dènà ìwà tí kò tọ̀nà, dáàbò bo ìwà ọmọlúwàbí kí wọ́n sì gbógun ti ìṣòro ààbò láàrin ìpínlẹ̀. Àjọ yìí ṣe ìkìlọ̀ wípé ẹnikẹ́ni tí ó bá tàpá sí òfin yóò kọ̀dín nínú iyọ̀. Wọ́n ní àwọn agbófinró ti wà ní ìkàlẹ̀ láti rí i dájú wípé àwọn ilé ijó tẹ̀lé àṣẹ yìí. Hisbah ní àwọn ní ojúṣe láti ṣe ìgbélárugẹ ìwà ọmọlúwàbí kí wọ́n sì rí i wípé àlàáfíà jọba láwùjọ. Usman fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti kàn sí gbogbo ẹ̀ṣọ́ aláàbò tí ọ̀rọ̀ kàn títí kan Commissioner for Internal Security láti fòfin múlẹ̀. Èyí sì lọ pẹ̀lú ìgbìyànjú Hisbah láti rí i dájú wípé àwọn olùgbé ń tẹ̀síwájú nínú ìgbésí ayé tí ó lọ pẹ̀lú ìlànà ẹ̀sìn àti ọmọlúwàbí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Adamawa Ahmadu Umar Fintiri ti fagilé oyè tí òun fúnra rẹ̀ jẹ, oyè igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar, gómìnà àná Buni Haruna àti àwọn èèyàn pàtàkì mìíràn láwùjọ látàrí àtúntò tí wọ́n ṣe pẹ̀lú oyè àti ọba jíjẹ ní ìpínlẹ̀. Fintiri ṣe ìkéde yìí níbi ìwúyè olóyè Madagali tuntun. Níbẹ̀ ni ó ti ní gbogbo àwọn olórí ìletò (district head) gbọ́dọ̀ tẹ̀lé
tẹ̀lé ìlànà oyè tuntun. Ó ṣàlàyé wípé gbogbo oyè tí wọ́n ti fi àwọn kan jẹ láti ẹ̀yìnwá kò wúlò mọ́. Ìgbésẹ̀ yìí ní ipa lára àwọn oyè tí wọ́n ti jẹ lábẹ́ Emirate Adamawa àti Mubi. Fún ìdí èyí, Fintiri jọ̀wọ́ oyè rẹ̀ gẹ́gẹ́ bí Sẹ́ríkí Yàkí Mubi. Àtíkù náà pàdánù oyè Waziri Adamawa nígbà tí Haruna náà pàdánù oyè Makama Mubi. Láti lè jẹ́ kí ètò lọ geere, gómìnà ti darí kí àwọn lọ́balọ́ba ní káńsù nínú oyè tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àgbékalẹ̀ oyè tuntun mìíràn tí wọn yóò bu ọwọ́ lù gẹ́gẹ́ bí ìlànà òfin oyè. Bákan náà ni ó ní Lamido Adamawa lè ṣe àgbékalẹ̀ orúkọ Àtíkù àti àwọn yòókù fún àgbéyẹ̀wò, ṣùgbọ́n oyè tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ jẹ gbọ́dọ̀ gba ìbuwọ́lù láti ọ̀dọ̀ gómìnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìbẹ̀rùbojo ti bẹ́ sílẹ̀ ní Ndagbo Afárá ìjọba ìbílẹ̀ Àríwá Umuahia, ìpínlẹ̀ Abia, níbi tí ọ̀gbẹ́ni alárùn ọpọlọ kan ti ṣekú pa obìnrin kan pẹ̀lú àwọn ìbejì ọmọ rẹ̀. Èyí ń wáyé bí jìnnìjìnnì ṣe bo àwọn olùgbé pẹ̀lú ìfòyà wípé alárùn ọpọlọ tó sálọ yìí lè padà wá ṣe ìkọlù sí wọn. Ìròyìn jábọ̀ wípé àwọn ọmọ ìbejì yìí, Moses Chris àti Marvelous Chris, ọmọ ọdún 4, ní ìbátan ìyá wọn alárùn ọpọlọ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ibekwe Augustine James lù pa kí ó tó sin wọ́n sí kòtò tí kò gbẹ́ jìnnà, shallow grave. Bákan náà ni ó ṣekú pa ìyá àwọn ìbejì, Chinamso Nwabali James, tí ó jẹ́ ẹbí rẹ̀. Gẹ́gẹ́ bí ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Abia ṣe jábọ̀, wọ́n ní wọ́n ká afurasí yìí mọ́ ibi tó ti ń wọ́ òkú àbúrò rẹ̀ nínú àyíká ọgbà ilé wọn. Bí ó ṣe rí wípé àṣírí òun tú ni ó jọ̀wọ́ òkú tí ó fi èrè gé e. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́pàá ń fún àwọn tún wípé ọwọ́ máa tó afurasí, síbẹ̀ àwọn tí wọ́n ń gbé nítòsí ilé ọ̀gbẹ́ni alárùn ọpọlọ yìí ń bẹ̀rù kí ó má lọ padà wá ṣe ìkọlù mìíràn. Àwọn ará àdúgbò Ndagbo Afárá tí wọ́n bá akọ̀ròyìn sọ̀rọ̀ rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ àti iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n rí i dájú wípé wọ́n mú afurasí yìí. Nígbà tí ó ń fèsì lórí ọ̀rọ̀ yìí, agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ DSP Maureen Chinaka tẹnumọ́ ìdí fún àwọn ẹbí láti mú mọ̀lẹ́bí wọn tó ń ṣàìsàn ọpọlọ lọ ilé ìwòsàn yálà tí wọ́n fi ẹ̀mí ará ilé wewu, bí ó ti ṣèlérí wípé ìgbìyànjú ti ń lọ lọ́wọ́ láti rí àfúrásì mú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà Délé Odùlé ti sọ̀rọ̀ lórí ìròyìn òfegè tí wọ́n ń gbé kiri lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wípé ó ti di olóògbé, bí àwọn mìíràn ṣe ní wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un. Nínú àfihàn fídíò lórí Instagram ni Odùlé ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí àwọn ìròyìn wọ̀nyí tí kò lẹ́sẹ̀ nílẹ̀. Odùlé ké sí ọ̀kan lára àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára blogger bóde lórí bí ó ṣe ṣe àfihàn àwòrán rẹ̀ pẹ̀lú àkọlé "Sùnre o". Odùlé fi dá àwọn olólùfẹ́ rẹ̀ lójú wípé òun ṣì wà láàyè nínú àlàáfíà. Ó ní kò sí nǹkan tó ṣe òun, kókó lára ọ̀tá le. Ìyàlẹ́nu ni ó jẹ́ wípé àwọn kan lè máa rúkúrò, èyí kò bójúmu rárá. Bákan náà ni ó sọ̀rọ̀ lórí àhesọ wípé wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un lórí ẹ̀sùn wípé ó ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọdé pẹ̀lú àwòrán mámúgaàrí lọ́wọ́. Délé Odùlé béèrè ìdí tí wọ́n fẹ́ fi ba òun lórúkọ jẹ́. Ó ní ẹni bá lépa òun lépa Ọlọ́run. Pẹ̀lú gbogbo ìpèníjà yìí, Odùlé fi ìmoore rẹ̀ hàn sí àwọn olólùfẹ́ rẹ̀ fún àtìlẹ́yìn wọn àti ìwàlálàáfíà rẹ̀. Kí Ọlọ́run túbọ̀ máa bùkún wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Olórin Habib Òkìkíọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Portable ni wọ́n ti fi ojú rẹ̀ ba ilé-ẹjọ́ Magistrate tó fìkàlẹ̀ sí Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn lónìí, Ọjọ́bọ̀, lórí ẹ̀sùn ìkọlù sí àwọn òṣìṣẹ́ ìjọba. Òwúrọ̀ Ọjọ́rú ni Portable fi ẹsẹ̀ ara rẹ̀ rìn lọ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá kéde
wíwá rẹ̀. Lẹ́yìn èyí ni wọ́n fi ránṣẹ́ sí olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Eléwéran Abẹ́òkúta. Ẹ̀sùn oníkókó 5 ni wọ́n fi kan olórin Zazuzè níwájú májísírèètì Sábó l'Abẹ́òkúta. Lára ẹ̀sùn rẹ̀ ni ìkọlù, ìlẹ̀dí àmọ̀pọ̀, dídi àmọ̀ra ogun pẹ̀lú àdá àti ìbọn ní èyí tí ó lè mú ìfarapa dání. Portable bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn. Àwọn 9 tí wọ́n mú pẹ̀lú rẹ̀ náà fi ojú ba ilé-ẹjọ́ pẹ̀lú iye kókó ẹ̀sùn kan náà. Àwọn olùjẹ́jọ́ wọ̀nyí ni a gbọ́ wípé wọ́n ṣe ìkọlù sí òṣìṣẹ́ town planning 3 lẹ́nu iṣẹ́ wọn nígbà tí wọ́n lọ béèrè ìwé-ẹ̀rí ní ibi ìgbafẹ́ Odogwu Bar tí ó jẹ́ ti Portable. Lẹ́yìn ẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn ni agbẹjọ́rò rẹ̀ Olúwatóyìn Ayọ̀délé rọ ilé-ẹjọ́ kí wọ́n gba ìyọ̀ǹda rẹ̀. Ayọ̀délé sọ àsọdájú wípé afurasí yìí ti mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ ó sì ti kọ́gbọ́n kí adájọ́ májísírèètì O.L. Ọ̀kẹ́ tó gba ìyọ̀ǹda rẹ̀ pẹ̀lú mílíọ̀nù 2 náírà àti onídùúró kan. Lẹ́yìn èyí ni ó sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 5 oṣù kẹta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.